àádọ́fà ẹlẹ́wọ̀n jákùn lọ́gbà ẹ̀wọ̀n Súlèjà wọ́n sá lọ. òjò àrọ̀dá ti ṣọṣẹ́ ńlá nílùú Súlèjà nípínlẹ̀ Niger. níṣe ni àfẹ́yíká ìjì tó wáyé nílùú náà lóru mọ́jú ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù kẹrin ọdún 2024 yìí tí ìjì ọ̀hún sì ba apá kan ògiri ọgbà ẹ̀wọ̀n náà jẹ́, èyí tó mú káwọn ẹlẹ́wọ̀n jákùn wọn fẹsẹ̀ fẹ́. ọ̀gbẹ́ni Adamu Duza, agbẹnusọ fún iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n nílùú Àbújá tí í ṣe olú ìlú orílẹ̀-èdè wa, ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. ó sọ nínú àtẹ̀jáde kan pé àràgbá yamuyamu òjò tó rọ̀ fún ọ̀pọ̀ wákàtí láti àṣálẹ́ ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù kẹrin ọdún 2024 ti ṣọṣẹ́ ní ọgbà ẹ̀wọ̀n Medium Security Custodial Center tó wà ní Súlèjà nípínlẹ̀ Niger àti ní agbègbè rẹ̀. òjò náà wó ilé ọgbà ẹ̀wọ̀n, ó wó fẹ́ǹsì títí kan àwọn ilé aráàlú kan láyìíká náà, èyí tó mú kí àwọn ẹlẹ́wọ̀n 118 ráàyè bẹ́ jáde tí wọ́n sì sá lọ. àmọ́ ṣá o, lójú ẹsẹ̀ náà láti ké sí ikọ̀ tó máa ń wá àwọn ẹlẹ́wọ̀n tó sá láwàákàn. wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú àwọn iléeṣẹ́ agbófinró míì àti rí 10 mú padà nínú àwọn ẹlẹ́wọ̀n tó jákùn ọ̀hún. Dusa tún fìdí ẹ̀ múlẹ̀ pé ní báyìí ọ̀pọ̀ àwọn ògiri àti fẹ́ǹsì ọgbà ẹ̀wọ̀n ló ti gbó sára tí wọ́n sì ti di ahẹrẹpẹ, torí látìgbà ayé àwọn òyìnbó amúnisìn ni wọ́n ti kọ́ púpọ̀ nínú wọn, èyí tó lè ṣokùnfà irú ìṣẹ̀lẹ̀ bí èyí. àmọ́ ó ní ìjọba ń gbé ìgbésẹ̀ láti ró àwọn ilé ọgbà ẹ̀wọ̀n lágbára kí wọ́n sì ṣàtúnṣe sí i. ó wá pàrọwà sáwọn aráàlú láti má ṣe fòyà nítorí àwọn ẹlẹ́wọ̀n tó sá náà. ó ní kí kálukú máa bá iṣẹ́ oúnjẹ òòjọ́ rẹ̀ lọ, torí àwọn tí ń ṣiṣẹ́ láti mú gbogbo àwọn tó sá lọ padà. bẹ́ẹ̀ ló tún rọ àwọn èèyàn láti máa fura. ó ní kí wọ́n tètè kàn sí iléeṣẹ́ agbófinró èyíkéyìí tó bá wà nítòsí wọn gbàrà tí wọ́n bá ti rí ìrìn ojú àjèjì kan tàbí ẹnikẹ́ni tí ìrìn ẹsẹ̀ rẹ̀ tàbí ìrísí rẹ̀ bá ń kọ wọ́n lóminú. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV.